Ẹ kú dédé àsìkò yìí, èyí làwọn ìròyìn tó jẹyọ nínú ìwé ìròyìn The Matrix lónìí ọjọ́ Ajé, Monday ọjọ́ kẹta oṣù kejì ọdún 2025. Ẹniọlá Sàlíù lórúkọ mi. Lórí àṣẹ third party vehicle insurance, àwọn onímọ́tò ti bẹ̀rẹ̀ sí ní kọminú o. Wọ́n ní yóò fún àwọn ọlọ́pàá lágbára láti túbọ̀ máa dààmú àwọn lójú pópó ni. Onímọ́tò tí kò bá tẹ̀lé àṣẹ yìí yóò san owó ìtanràn ẹgbẹ̀rún lọ́nà ọ̀tàlénígbadínmẹ́wàá náírà. Àwọn ọmọ Nàìjíríà ní wọ́n tún ti la ọ̀nà ìjẹ ńlá fún àwọn ọlọ́pàá nìyẹn o. Àwọn ọlọ́pàá náà sọ̀rọ̀, wọ́n ní kí àwọn èèkàn lórí ayélujára àtàwọn ajìjàgbara dẹ́kun láti máa ṣì àwọn ọmọ Nàìjíríà lọ́nà lórí àṣẹ ọ̀hún. Ọ̀rọ̀ lórí wàhálà tó ń ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú PDP. Ẹgbẹ́ òṣèlú APC ní òun ń gbádùn sinimá àgbéléwò wọn. Gómìnà ìpínlẹ̀ Zamfara ní kò sí ohun tó jọjú níbẹ̀, kò sí kí irú ẹ̀ má ṣẹlẹ̀. Ẹgbẹ́ àwọn iléeṣẹ́ ìkànsíra ẹni lábẹ́ Association of Licensed Telecommunications Operations of Nigeria (ATON) ti ní àfikún ìdá 50% owó ojú òpó ìpè tí wọ́n kéde máa bẹ̀rẹ̀ lọ́jọ́ kìíní oṣù kẹta ọdún yìí. Ó ní àwọn ò lè máa san owó ìrànwọ́ fún ìwúlò àwọn ẹ̀ka míì. Àjọ SERAP ti rọ Ààrẹ Tinubu láti ṣe ìwádìí bílíọ̀nù 26 náírà tó di àwátì lẹ́ka epo rọ̀bì lórílẹ̀-èdè yìí. Orílẹ̀-èdè Canada náà ti kéde àfikún ìdá 25% lórí gbogbo ọjà tó jẹ́ ti orílẹ̀-èdè Amẹ́ríkà. Àwọn aṣòfin ní ìpínlẹ̀ Èkó ti ní kò sí òtítọ́ kankan nínú ọ̀rọ̀ tó ń jà kiri ìgboro pé Ààrẹ Tinubu ti dá Ọbaṣá padà sípò abẹnugan ilé. Ọjọ́ burúkú èṣù ò lè mú mi ní ọjọ́ Àìkú àná jẹ́ ní ìpínlẹ̀ Ondo, pẹ̀lú bí 30 ènìyàn ṣe jóná gúrúgúrú níbi ìjàmbá ọkọ̀ lójú ọ̀nà rẹ̀ sí ìpínlẹ̀ Èkó. Ààrẹ Tinubu ti kéde rẹ̀ pé àwọn akẹ́kọ̀ọ́ 600,000 ló ti jẹ àǹfààní ètò ẹ̀yáwó bílíọ̀nù 124 náírà. Ìròyìn eré ìdárayá. Ẹgbẹ́ agbábọ́ọ̀lù Arsenal dáná ìyà fún Man City. Bákan náà ni Man U fìdí rẹmi níwájú ìta bàbá wọn sọ́wọ́ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Crystal Palace. Ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn yìí àtàwọn ìròyìn míì lẹ́ ò láǹfààní láti jẹ̀gbádùn tí ẹ bá darapọ̀ tí ẹ sì tẹ̀lé The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúrà mọ́mi Balógun ló ṣe òǹgbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sàlíù lórúkọ mi.